ẹ̀yin tèmi lóròkìlàwá tv kò ní bàjẹ́ Ọ̀ṣun Òṣogbo 2026 náà ṣì ni bó ṣe ń wá náà là ń fún yín jẹ. ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí ọba Agẹṣinjáwé Ifá tán sọ ní ọdún Ọ̀ṣun Òṣogbo festival 2026 yìí náà ni. Ó dùn ó lárinrin. Bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn, ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Agẹṣinjáwé Ifá tán sọ nípa ọ̀rọ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo festival. Ọ̀ṣun Òṣogbo festival náà ní 2026. Ẹ má gbàgbé láti like, share, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Òrókìlàwá TV. Òrókìlàwá TV. Ẹ comment lórí nǹkan tí bàbá Agẹṣinjáwé Ifá tán sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Ó yá, ẹ máa bá mi ká lọ. Orúkọ mi ni ọba Dr. Agẹṣinjáwé Ifá onírùngbọ̀n oògùn olúayé ọba ògbóni ayé funfun àgbáyé ọba àṣà fún gbogbo àgbáyé ọba rìṣà fún gbogbo àgbáyé bàbá àlùbáríkà fún gbogbo àgbáyé ajíbólódùmarè sọ̀rọ̀ fún gbogbo àgbáyé anítólódùmarè ò ní fún gbogbo àgbáyé ẹni tí olódùmarè ń gbà fún kí olódùmarè kó má kọ̀ fún mi. Gbogbo etí tí ń gbọ́ mi fún tòní àti gbogbo ẹnu tó yanu tó ṣe àṣẹ olódùmarè ò ní kọ̀ fẹ́yìn náà. Ẹ rí i pé mo ní èmi anító olódùmarè ò ní. Ntí mo ní pọ̀ tó lódùmarè ò sì ní. Mo ní bàbá olódùmarè ò ní bàbá. Mo ní ìyá olódùmarè ò ní ìyá. Mo lẹ́gbọ̀n mo lábúrò àmọ́ olódùmarè ò ní. Mo lọ́gàá ta lọ̀gá olódùmarè. Ìdínú tí mo fi sọ pé èmi á ní tí olódùmarè ò ní. Tọ́ ọdún tá à ń ṣe lọ́jọ́ tòní ọdún Ọ̀ṣun Òṣogbo ni. Ọ̀ṣun kárè awẹ́dẹ kọ́ tó wẹ̀ mọ́ torí nígbà wáṣẹ̀ idẹ ni Ọ̀ṣun máa kọ́kọ́ wẹ̀ kó tó di pé yóò wẹ̀ àwọn ọmọ tí a bá kó sí lọ́dọ̀. Ìdí nìyí tí a fi pe Ọ̀ṣun ní awẹ́dẹ kọ́ tó wẹ̀ mọ́. Tọ́ ọdún yìí ṣe pàtàkì púpọ̀ fún gbogbo wa láti ṣe. Ìṣẹ̀ṣe wa rèé ní orírun wa. Gbogbo ẹ̀yà pátá ló ní ìṣẹ̀ṣe tiwọn. Ká má wàá sọ̀rọ̀ gbogbo ẹ̀yà. Kì í ṣe Yorùbá nìkan ní í ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Àwa tá à ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo a pọ̀ káàkiri ní ẹlẹ́yàmẹ̀yà káàkiri. Ọdún Ọ̀ṣun Òṣogbo ó jẹ́ ọdún tó ṣe pàtàkì fún àwa ọmọ Yorùbá àti fún àwa ọmọ aládé gbogbo. Ọdún Ọ̀ṣun Òṣogbo ó jẹ́ ọdún tó jẹ́ ọdún ìtúsílẹ̀ fún gbogbo àwa Yorùbá pátá tá a jó níṣẹ̀ṣe àtọjọ́ níṣẹ̀ṣe o àtọjọ́ níṣẹ̀ṣe o. Ọdún ìtúsílẹ̀ ni ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ torí omi àfi pẹ̀rọ̀ ni. Ọwọ́ á jẹ́ oníṣẹ̀ṣe ọjọ́ níṣẹ̀ṣe kò sí bá a ṣe lè pẹ̀rọ̀ pẹ̀lú omi tí àyàsí rẹ̀ ò ní dọ́dọ̀ tiẹ̀ náà. Bá a bá bọ omi àyàsí rẹ̀ ó dọ́dọ̀ ẹ̀ tí ò mọ̀ nípa omi. Bá a bá bọ Ògún àyàsí rẹ̀ ó dọ́dọ̀ ẹ̀ tí ò mọ̀ nípa rẹ̀. Bá a bá bọ Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí tá à ń ṣe lónìí ọdún Ọ̀ṣun Òṣogbo ni tó sì ṣe pàtàkì fún wa lórílẹ̀ àgbáyé àti pàápàá jùlọ nílùú Òṣogbo.
gẹ́gẹ́ bí ìbéèrè tó béèrè lọ́wọ́. Ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ ọdún ńlá nílùú Òṣogbo. Ọdún ìṣẹ̀ṣe tó jẹ́ pé láyé títí láéláé kò lè parẹ́. Ìṣẹ̀ṣe làgbà. Ọdún tá a bá ní dandan ni ká ṣe. Ìyẹn ni ọdún Ọ̀ṣun Òṣogbo. Wọn ì fi ṣeré, wọ́n sì nígbàgbọ́ lórí ẹ̀. Ẹ má jẹ́ ká tìtorí pé ayé ti dayé ọ̀làjú ká wá pa àṣà àti ìṣe wa ká parẹ́. Oríṣiríṣi èèyàn láti òkè òkun náà máa ń wá bá wa ṣe ọdún Òṣogbo tí wọ́n sì nígbàgbọ́ lórí ọdún yìí pé kò sí nǹkan tó wá délùú Òṣogbo tó bá ti nígbàgbọ́ tó bá omi yìí sọ yóò ṣe fún ẹ. Nítorí pé bí ò bá rí bẹ́ẹ̀, ọdún yìí ò ní máa dùn sí lọ́dọọdún. Ìgbàgbọ́ ni nǹkan. Ẹ má jẹ́ á pa àṣà àti ìṣe wa rẹ́ nílẹ̀ Yorùbá. Ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ ọdún ńlá nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Ore yèyé Ọ̀ṣun, ore yèyé o, ọdún àṣeyìí àtúnṣe mi láṣẹ Ìdùmarè. Ọdún Ọ̀ṣun Òṣogbo kì í ṣọdún kékeré. Àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá ò ní parẹ́ o. Aṣọdún ilé àtúnṣe mi. A ní bọ́jọ́ lọ́jọ́ lọ. Ore yèyé Ọ̀ṣun, ọdún ńlá lọ́dún Ọ̀ṣun Òṣogbo 2026. Ẹ máa bá wa ká lọ. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed, and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.